KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba nígbà tá à ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa, bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní, ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára, ògo ni forúkọ yín títí láéláé. Ẹ gba gbogbo ògo, bẹ́ẹ̀ ni kí ẹ ràn wá lọ́wọ́ nínú gbogbo, bẹ́ẹ̀ ni kí ẹ bá wa sọ̀rọ̀ yín, kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yóò tọ̀ sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kí ẹ gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa àtolùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún ọwọ́ àánú àtọwọ́ ìbùkún tá a rí gbà lọ́dọ̀ rẹ̀ nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe dé sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Ondo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. A fi ọpẹ́ fún Ọlọ́run fún àlàáfíà Ọlọ́run èyí tí ó jẹ́ ìpín àwọn ènìyàn wa nílé àti àwa náà tí a jọ ń jíròrò papọ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú kókó ẹ̀kọ́ wá síwájú yín kí a jọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú àgbékalẹ̀ àti ọ̀rọ̀ tí Olúwa sọ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa fún wa. Ní àkókò yìí, kókó ẹ̀kọ́ tí a mú wá bá wa òun ni àwọn wo ni ìjọ Kristi. Àwọn wo ni ìjọ Kristi? Àwọn olóyìnbó á sọ pé who are the churches of Christ? Àwọn wo ni ìjọ Kristi? Tí a bá wo inú ayé lónìí, a rí pé ogúnlọ́gọ̀ ìjọ òun ní ń bẹ nínú ayé. Ṣùgbọ́n ìbéèrè gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a mú wá fún wa lónìí ni pé a fẹ́ sọ̀rọ̀ nípa ìjọ Kristi. Àwọn wo ni ìjọ Kristi? A rí pé nígbà tá a kíyèsí inú ayé lónìí, a rí ìjọ kan tí a ń pè ní ìjọ Kristi. Ìjọ yìí wọ́n fẹ́ láti dúró lórí àgbékalẹ̀ ohun tí Bíbélì gbé kalẹ̀ nìkan. Wọ́n fẹ́ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, wọ́n sì fẹ́ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Wọn ò fẹ́ fi kún ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ yọ kúrò. Wọ́n sì gbàgbọ́ pé Bíbélì òun ni ìwé àṣẹ fún gbogbo ènìyàn tó fẹ́ láti sin Ọlọ́run lónìí ní ẹ̀mí àti ní òtítọ́. A fẹ́ wo àwọn ìpéye ìjọ Kristi yìí, ṣùgbọ́n kí a tó ṣe léyìí nínú ètò ìdálẹ́kọ̀ọ́ wa tòní, a fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wa. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìjọ Kristi, kí là ń sọ nípa rẹ̀? Ìjà ń sọ nípa onírúurú ìjọ, ìjà ń sọ nípa àkópapọ̀ gbogbo ìjọ tí ń bẹ nínú ayé lónìí bí? Ìdáhùn ni pé rárá o, rárá. Ohun tá à ń sọ ni pé ìjọ kan ń bẹ tí ń ṣe ìjọ Kristi. Ìgbà mìíràn tí a bá ń sọ̀rọ̀ pé tá a bá wàásù rere, tá a bá ń sọ pé ìjọ Kristi ni a jẹ́ ẹ̀yà nínú rẹ̀, àwọn èèyàn máa béèrè pa ṣé ìjọ igbá ni, ṣé ìjọ àwo ni, ṣé ìjọ kòkò bàbá aṣáṣu ni? Tiwa ni pé ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìgbékalẹ̀ ìjọ tá a rí nínú Bíbélì, ó ní pé Jésù Kristi ó gbé ìjọ rẹ̀ kalẹ̀. A sì fẹ́ tàn mọ́lẹ̀ sí ìjọ yìí torí pé ìjọ náà tí ń ṣe ìjọ Kristi, ó ṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Wọn ò mọ ohun tí ìjọ Kristi dúró lé lórí, wọn ò sì mọ ohun tí ìjọ Kristi gbàgbọ́, wọn ò sì mọ ohun tí ẹ̀kọ́ tí ìjọ Kristi dì mú
gẹ́gẹ́ bí ìjọ. Nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní, a fẹ́ fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run pé àwọn wo ni ìjọ Kristi. Kí a tó tẹ̀síwájú, ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí nípa ìjọ Kristi ni pé ìjọ Kristi kò sí nínú àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ Kristi kì í ṣe ìjọ ẹlẹ́yàmẹ̀yà. Àwọn lè bá sọ pé kì í ṣe denominational churches. Ìjọ Kristi kì í ṣe ọ̀kan nínú ìjọ àwọn ẹlẹ́yàmẹ̀yà. Kí nìdí tí ó fi rí bẹ́ẹ̀? Ìjọ Kristi gbàgbọ́ pé ìjọ tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Nítorí tí a bá kíyèsí àgbékalẹ̀ Bíbélì ní ìgbà tí Kristi wà láyé tí ó ń dá ọmọ lẹ́yìn rẹ̀ lẹ́kọ̀ọ́, ó sọ fún wọn pé òun yóò gbé ìjọ òun kalẹ̀. Tá bá wòwe Matthew orí 16 ẹsẹ̀ 22, Matthew 16:18. A rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù sọ fún Pétérù pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Níbí láti rí pé Kristi pinnu pé òun yóò gbé ìjọ ti ara rẹ̀ kalẹ̀. Àkíyèsí pàtàkì ni pé kò lóun yóò gbé ìjọ ẹlẹ́yàmẹ̀yà kalẹ̀, ṣùgbọ́n ó sọ pé òun yóò gbé ìjọ ti ara rẹ̀ kalẹ̀. Ohun tá a sì fi ẹsẹ̀ wa múlẹ̀ nìyí. Ní ìgbà tá wá wo ìwé Róòmù orí 16, ẹ̀ka ṣíbélì wa. Ìwé Róòmù orí 16, a rí kà níbẹ̀ pé ìjọ tí Kristi lóun yóò gbé kalẹ̀. Nínú ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 16, a rí ìfarahàn rẹ̀ nínú ìwé Róòmù orí 16 ẹsẹ̀ 16, Romans 16:16. Ẹgbọ́n tí Bíbélì sọ. Ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. So níbí yìí, ìjọ Kristi kì í ṣe ìjọ ẹlẹ́yàmẹ̀yà, is not a denomination. Ìjọ tó fẹ́ láti padà sínú Bíbélì, láti dúró nínú ẹ̀kọ́, láti dúró nínú ìlànà, láti dúró nínú ohun gbogbo tí àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ ṣe. Ìjọ Kristi tá a rí nínú Bíbélì, òun ni ìjọ Kristi fẹ́ láti dúró lórí rẹ̀ lónìí. Èkejì, ìjọ Kristi wọ́n dúró lórí àṣẹ Bíbélì. Ìwé Pétérù kínní orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11, Bíbélì ní tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Tẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún, ká lè máa yin Ọlọ́run lógo, ẹni tí ògo, ọlá àti agbára wà fún nípasẹ̀ Jésù Kristi. Ìjọ Kristi ń fẹ́ láti dúró lórí kí ni Bíbélì wí, àṣẹ wo ni Bíbélì gbé kalẹ̀, ọ̀rọ̀ tàbí kókó ẹ̀kọ́ tí a bá fẹ́ sọ nípa rẹ̀, àwọn tí Bíbélì sọ. Ìjọ Kristi ń fẹ́ láti dúró lórí àṣẹ Bíbélì. Ohun gbogbo tí ìjọ Kristi ń ṣe, ohun gbogbo, ẹ̀kọ́ gbogbo tàbí ìlànà gbogbo tí ìjọ Kristi ń ṣe, à ń fẹ́ láti dúró lórí kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Nítorí ìdí tá a gbọ́dọ̀ dúró lórí ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ gẹ́gẹ́ bí ìjọ ni pé Kristi ti sọ pé kí a máa kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín. Ohun gbogbo tí Kristi sì ti pa láṣẹ fún àwọn àpọ́sítélì, tí àwọn àpọ́sítélì pàápàá tí wọ́n ti pa láṣẹ fún ìjọ àkọ́kọ́, òun la lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí tún nìdí, kí làwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a gbọ́dọ̀ dúró lórí àṣẹ Bíbélì gẹ́gẹ́ bí ìjọ Kristi ti ń fẹ́ láti dúró lórí àṣẹ Bíbélì. Ẹ ka ìwé Tímótì kejì, kí ni Bíbélì sọ? Nígbà tá a kíyèsí orí 3, 2 Timothy, nígbà tá a kíyèsí orí 3, ká gbọ́ ohun tí Bíbélì sọ fún wa níbẹ̀ nípa dídúró nínú àṣẹ Ọlọ́run. 2 Timothy chapter 3, 16 and 17. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Ìwé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14 sí 17 fi ẹsẹ̀ wa múlẹ̀ pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìgbani ní ìyànjú tí ń bẹ nínú òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ pátá fún iṣẹ́ rere gbogbo. Ìjọ Kristi ń fẹ́ láti dúró lórí àṣẹ Bíbélì, nítorí pé àṣẹ Bíbélì ó ní èrè fún ẹ̀kọ́, ó ní èrè fún ìbániwí, ó ní èrè fún ìgbani ní ìyànjú nípa òdodo,
kí ènìyàn Ọlọ́run bá lè pé ọ̀rọ̀ Ọlọ́run ni yóò jẹ́ kí a pé gẹ́gẹ́ bí ìrònú wa gẹ́gẹ́ bí ìjọ Kristi. Nígbà tá a tún kíyèsí ìwé Kólósè, àwọn ìwé Kólósè orí ìkẹta, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹtàdínlógún, Colossians chapter 3 verse 17, kí ni Bíbélì kọ́ wa? Ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Kristi Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. So níbí yìí a rí kà pé ìjọ Kristi a dúró lórí àṣẹ Bíbélì, authority of Christ. Àṣẹ tí a bá nínú ọ̀rọ̀ Ọlọ́run là ń tẹ̀lé. A ò fẹ́ láti gbé àṣẹ ti ara wa kalẹ̀ gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run, torí pé a gbà pé ìjọ jẹ́ ìyàwó fún Kristi. Ìjọ gbọ́dọ̀ tẹríba fún Kristi nínú ohun gbogbo, nínú ẹ̀kọ́, nínú ìlànà àti nínú ohun gbogbo tí Ọlọ́run ti gbé kalẹ̀ nípasẹ̀ Kristi gẹ́gẹ́ bí ìlànà fún wa lónìí. Ohun mìíràn tí ìjọ Kristi dúró fún, torí pé a nílò láti mọ ìjọ Kristi, bí ìjọ Kristi ti jẹ́ àti bí ìjọ Kristi ti rí tàbí ohun tí ìjọ Kristi ṣe. A ní láti mọ̀ pé ìjọ Kristi dúró fún ẹ̀kọ́ tí ó yè kooro nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kristi mọ̀ pé a sì gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ. Ìjọ Kristi gbàgbọ́ pé Ọlọ́run kan yìí òun ni Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Èyí tá a rí nínú ìwé Éfésù orí ìkẹrin, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹrin sí ìkẹfà, a rí kà níbẹ̀ pé nígbà tá a wò Éfésù orí ìkẹrin ẹsẹ̀ kẹta, ó ní kí a máa làkàkà láti pa ìṣọ̀kan Ẹ̀mí Mímọ́ ní ìdìpọ̀ àlàáfíà. Ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ kẹta ló sọ bẹ́ẹ̀. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹrin, ó sọ fún wa pé ó ní ara kan ní ń bẹ. Àní bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín, Olúwa kan, Ọlọ́run kan, baptísìmù kan, ẹni tí ó wà lórí gbogbo, ẹni tí ó wà níbi gbogbo àti nínú yín gbogbo. So ìwé Éfésù orí kẹrin, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹrin sí ìkẹfà, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run kan ní ń bẹ. Èyí tá a rí nínú ẹsẹ̀ kẹfà, ẹni tí ó jẹ́ bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo, níbi gbogbo àti nínú yín gbogbo. Ọlọ́run yìí òun ló fi ara rẹ̀ hàn ní oríṣi ọ̀nà mẹ́ta, gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọmọ àti gẹ́gẹ́ bí ẹ̀mí mọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa ohun tí ìjọ Kristi dúró lé lórí. Ìjọ Kristi gbàgbọ́ pé nípasẹ̀ Jésù Kristi Olúwa, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a rí nínú Bíbélì, òun là á fi ní ìyè nípẹ̀kun nípasẹ̀ rẹ̀. Ìjọ Kristi sì gbàgbọ́ nínú ìgbàlà tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ètò ìgbàlà tá a rí nínú Bíbélì. Ìjọ Kristi gbàgbọ́, a ò gba òmíràn gbọ́ yàtọ̀ sí ètò ìgbàlà àti àpẹẹrẹ bí àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ ti di ẹni ìgbàlà nínú Bíbélì. Ìyẹn la gbàgbọ́, a ò gba òmíràn yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì gbọ́ nípa ìgbàlà Ọlọ́run. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń wò wá, ohun tá a sọ nípa rẹ̀ ni à ń sọ̀rọ̀ nípa àwọn wo ni ìjọ Kristi ń ṣe. Àwọn olóyìnbó sọ pé who are the churches of Christ? Àwọn wo ni ìjọ Kristi ń ṣe? Àwa gbé àlàyé kalẹ̀ ohun tí ìjọ Kristi jẹ́. Ìjọ Kristi kì í ṣe ìjọ ẹlẹ́yàmẹ̀yà. Ìjọ kan ṣoṣo tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Ìjọ Kristi dúró lórí àṣẹ Bíbélì. Ìjọ Kristi dúró lórí ẹ̀kọ́ pé Ọlọ́run kan ní ń bẹ, èyí tí Bàbá, Ọmọ àtẹ̀mí Mímọ́ tí wọ́n jọ jẹ́ ọ̀kan. Ìjọ Kristi gbàgbọ́ pé ètò ìgbàlà tá a rí nínú Bíbélì ó ti tó wa gẹ́gẹ́ bí ìlànà fún wa. Ìjọ Kristi ò gbàgbọ́ pé a lè gbé ètò ìgbàlà mìíràn kalẹ̀ yàtọ̀ sí ti Bíbélì ti gbé kalẹ̀. Ètò ìgbàlà tá a sì bá lọ́wọ́ àwọn àpọ́sítélì òun là ń tẹ̀lé, nítorí pé àwọn ni ìjọ àkọ́kọ́ tá a kọ́kọ́ rí àgbékalẹ̀ wọn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ètò ìgbàlà èyí tí a rí kà nínú Bíbélì, èyí tí ìjọ Kristi tí à ń tẹ̀lé? Àkọ́kọ́ nínú ètò ìgbàlà Ọlọ́run, a rí kà pé ìwé Róòmù orí ìkẹwàá, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹtàdínlógún, Romans 10:17, Bíbélì ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A nílò láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti fi di ẹni ìgbàlà. A nílò láti gbà á. Ìwé Hébérù orí ìkọkànlá, nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkẹfà, Bíbélì sọ fún wa pé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wò Ọlọ́run, torí ẹnikẹ́ni tó bá máa gba Ọlọ́run gbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀san fún àwọn tó bá fi ara balẹ̀ wá. A ní láti ronúpìwàdà,
a ní láti fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A sì nílò láti jọ̀wọ́ ara wa fún ìrìbọmi ìlànà ẹ̀kọ́ ìgbàlà èyí tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Èyí kan náà la gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run lónìí. Torí ìjọ ò ní ẹ̀kọ́ kan tá lè mú jọ fúnra wa. Ẹ̀kọ́ tí a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa òun náà la ó tẹ̀lé. Tẹ́ bá kíyèsí Pétérù ní ọjọ́ Pentecost ní ìgbà tó wàásù rere àkọ́kọ́, ó pe àkíyèsí àwọn ènìyàn pé wọ́n gbọ́dọ̀ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù wọn ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn, wọ́n sì gba ẹ̀bùn mímọ́. Ohun tí ìjọ Kristi gbàgbọ́ nìyí. Ètò ìgbàlà Ọlọ́run bí a ṣe kọ àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì òun la gbàgbọ́. Ètò ìgbàlà Ọlọ́run bí a ti kọ àkọsílẹ̀ nínú Bíbélì ìpele 5 ni gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀. A ní láti gbọ́, a ní láti gbàgbọ́, a ní láti ronúpìwàdà, a ní láti jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Kristi Jésù, a sì láti jọ̀wọ́ ara fún ìrìbọmi. Ohun tí ìjọ Kristi gbàgbọ́ nìyí. Tá bá sọ̀rọ̀ nípa ìjọsìn, kí ni ìjọ Kristi gbàgbọ́ nípa ìjọsìn? Ìjọ Kristi gbàgbọ́ nínú àkọsílẹ̀ ìjọsìn àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ èyí tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí ìjọ Kristi dúró lé lórí ni ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ nípa ìjọsìn. A ò lè wo ohun tó wù wá láti máa fi jọ́sìn sí Ọlọ́run bí kò ṣe ká tẹ̀lé àgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ bí a ti rí àwọn àpọ́sítélì àkọ́kọ́ bí wọ́n ti jọ́sìn sí Ọlọ́run. Kí nìdí? A sọ fún wa pé ìsìn asán ń bẹ. Kí ló sì kó ìsìn asán jọ? Ìwé Mátíù orí 15, Mátíù 15, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 àti 9, Bíbélì sọ fún wa pé ó ní àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn bọlá fún mi, wọ́n sì ń fi ètè wọn súnmọ́ mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Lásán ni wọ́n ń tẹríba fún mi, tí wọ́n fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. So yẹ kọ́ wa pé ìsìn asán wà. Ìdí tá a fẹ́ fi jọ́sìn bó ṣe wà ni pé Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìsìn asán ń bẹ. Ìdí tá a fẹ́ fi jọ́sìn gẹ́gẹ́ bí ìlànà tí Olúwa gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì ni pé a gbọ́dọ̀ jọ́sìn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì tí ń ṣe ìjọ Kristi tí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Báwo ni ìjọ náà ṣe bẹ̀rẹ̀ ìjọsìn sí Ọlọ́run? Nígbà tá a kíyèsí ìṣe àpọ́sítélì orí 2, nígbà tá a wò ó láti verse 42, Bíbélì ní ó ní wọ́n dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì àti ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Ohun tá a rí nìyí tí àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ tí wọ́n ń ṣe nínú ìjọsìn sí Ọlọ́run. Wọ́n dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, wọ́n dúró nínú ìdàpọ̀, wọ́n dúró nínú bíbu àkàrà, wọ́n sì dúró nínú àdúrà. Nígbà tá a kíyèsí verse 47 ìṣe àpọ́sítélì orí 2 yẹn, a rí kà níbẹ̀ pé wọ́n yin Ọlọ́run, wọ́n sì ní ojúrere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí a ń gbàlà. So ètò ìsìn wọn sí Ọlọ́run ìpele 5 ni. Wọ́n ń kóra papọ̀ láti kẹ́kọ̀ọ́ àwọn àpọ́sítélì, wọ́n ń kóra papọ̀ nínú ìdàpọ̀, nínú fífúnni, nínú ìbádọ́rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ń kóra papọ̀ láti ṣe ètò ìbòkàrà tí ń ṣe ara Olúwa. Wọ́n ń kóra papọ̀ láti dáwó, wọ́n ń kóra papọ̀ láti kọrin mímọ́ sí Olúwa. Ìlànà ìsìn 5 èyí tí a rí nínú Bíbélì pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ pé wọ́n ń ṣe nìyí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá tún wá wò ó dáradára nínú iṣẹ́ ìsìn wọn, wọ́n ń kọrin mímọ́ sí Olúwa. Nínú ìsìn májẹ̀mú titun la rí kà pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ wọ́n fi ohùn wọn kọrin sí Olúwa. Wọn ò lo ìlò orin, a ò rí àpẹẹrẹ èlò orin nínú iṣẹ́ ìsìn wọn gẹ́gẹ́ bí a ti rí àgbékalẹ̀ rẹ̀ lábẹ́ májẹ̀mú láéláé. Nínú májẹ̀mú titun a ò rí àpẹẹrẹ pé ìjọ tá a rí nínú Bíbélì tí ń ṣe ìjọ Kristi wọ́n kó ohun èlò orin jọ láti máa fi yin Ọlọ́run lógo. A ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ìsìn májẹ̀mú titun. Ìdí ẹ̀ tí ìjọ Kristi fi dúró lórí ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ nìyí. A dúró lórí ọ̀rọ̀ mímọ́ Olúwa. Nígbà tá a tún wo ìjọ Kristi, ohun tá a dúró fún tàbí ohun tá a jẹ́, ó ní pé a dúró lórí ètò ìdarí ìjọ. Àwọn olóyìnbó sọ pé church organization. A dúró lórí ètò ìdarí ìjọ èyí tí a rí nínú Bíbélì. Kí ni ètò ìdarí ìjọ tá a rí nínú Bíbélì? Àkọ́kọ́ ń tá a rí kà ní pé Jésù Kristi òun ni orí fún ìjọ. Christ is the head of the church.
èyí tí a fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ìwé Éfésù orí ìkíní nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 22 sí 23. A rí kà pé ní ìjọ agbègbè kọ̀ọ̀kan a rí kà pé àwọn alàgbà elders èyí tí a mọ̀ sí bíṣọ́ọ̀bù, èyí tí a tún mọ̀ sí pastor, èyí tí a tún mọ̀ sí overseers, èyí tí a tún mọ̀ sí shepherd ló wà lórí ìjọ kọ̀ọ̀kan. Àwọn alàgbà kì í ṣe alàgbà kan. Nítorí ètò ìdarí ìjọ a rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì. Àpẹẹrẹ tá a sì nínú Bíbélì yìí òun la gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ìjọ tá a bá fẹ́ ṣe ní ìbámu pẹ̀lú ohun tí Kristi gbé kalẹ̀ fún àwọn àpọ́sítélì rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. A rí àpẹẹrẹ pé ètò ìdarí ìjọ tá a rí nínú Májẹ̀mú Titun, àwọn alàgbà yìí sì ní ìpele, they have qualifications. Àwọn alàgbà náà ló túmọ̀ sí pásítọ̀, òun náà ló túmọ̀ sí bíṣọ́ọ̀bù, òun náà ló túmọ̀ sí olùṣọ́ àgùntàn, òun náà ló túmọ̀ sí overseer. Eléyìí gbọ́dọ̀ yé wa, wọn ò gbé oyè yìí lórí ara wọn nínú Bíbélì. Mo fẹ́ kẹ́yìn náà lọ ṣèwádìí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ ka wo Bíbélì fún eléyìí. Ẹ wo Iṣẹ́ Àpọ́sítélì orí 20 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17. 17 kí ni Bíbélì sọ? Bíbélì ní ó ní àti láti Mílétù ni ó ránṣẹ́ sí Éfésù láti pe àwọn alàgbà ìjọ wá sí ọ̀dọ̀ rẹ̀. Àkíyèsí àkọ́kọ́, ìjọ tó wà ní Éfésù wọ́n ní àwọn alàgbà, kì í ṣe nìkan, àwọn alàgbà elders. Kí nígbà tá wá ń kíyèsí tó ló ń bá wọn sọ̀rọ̀, nígbà tá wá dé 28 ẹgbọ́n tó tún sọ fún wọn, ó ní ẹ kíyèsí ara yín àti sí gbogbo agbo tí ẹ̀mí mọ́ fi ń ṣe alábòójútó rẹ̀. A tún lo èdè alábòójútó, overseer, fún àwọn alàgbà láti máa tọ́jú, feed or shepherd ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Àti kíyèsí ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ oyè mẹ́ta. Àti kíyèsí ọ̀rọ̀ tá a pè ní alàgbà, àkíyèsí ọ̀rọ̀ tá a pè ní alábòójútó èyí tá a mọ̀ sí bishop or overseer, a dẹ̀ kíyèsí ọ̀rọ̀ tá a pè ní pastor or shepherd. Oyè kan ẹnìkan náà ló jẹ́ alàgbà, òun náà ló jẹ́ pásítọ̀, òun náà ló jẹ́ overseer lórí ìjọ. Ìjọ kan sì ni a gbọ́dọ̀ ní àwọn alàgbà. Alàgbà kan kò lè wà lórí ìjọ kan gẹ́gẹ́ bí a ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú ètò ìdarí ìjọ nínú Bíbélì. Ohun tí ìjọ Kristi dúró lé lórí nìyí. À ń dúró lórí ètò ìdarí èyí tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Bíbélì. A ò rí àgbékalẹ̀ rẹ̀ pé kí ẹnìkan kó máa ṣàkóso ogúnlọ́gọ̀ ìjọ, a ò rí àgbékalẹ̀ rẹ̀ bẹ́ẹ̀. So a ní àwọn alàgbà, a sì ní àwọn díákónì, a sì ní àwọn oníwàásù gẹ́gẹ́ bí ètò ìdarí. Àwọn oníwàásù yìí a mọ̀ wọ́n gẹ́gẹ́ bí evangelist, a sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ń wàásù ìhìnrere. Ètò ìdarí yìí la rí nínú Májẹ̀mú Titun. Àwọn alàgbà, díákónì àti oníwàásù gbọ́dọ̀ wà lórí ìjọ kọ̀ọ̀kan. Ìjọ kan ò sí lórí ìjọ gẹ́gẹ́ bí a ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú láti mọ ìjọ Kristi, bí ìjọ Kristi ti rí àti bí a ti ń tẹ̀lé àgbékalẹ̀ èyí tí Ọlọ́run gbé kalẹ̀. Mo fẹ́ ká wo àwọn àpẹẹrẹ kan nínú Bíbélì. Ṣe Àpọ́sítélì orí 14. Ṣe Àpọ́sítélì orí 14. Tẹ́ bá wò láti verse 23 ẹsẹ̀ 23 kí ni Bíbélì sọ? Ó ní ìgbà tí wọ́n sì ti yan àwọn àgbààgbà fún olúkúlùkù ìjọ, wọ́n sì ti fi ààwẹ̀, wọ́n fi wọ́n lé Olúwa lọ́wọ́, ẹni tí wọ́n gbàgbọ́. Níta rí níbí ni pé ìjọ kọ̀ọ̀kan wọ́n yan àwọn alàgbà níbẹ̀. Níta rí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ìjọ kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ ní àwọn alàgbà tiwọn. Àwọn alàgbà sì ní ìpéye. Ìwé Tímótì kínní orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7 ló sọ ìpéye àwọn alàgbà tí a gbọ́dọ̀ yàn lórí ìjọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí alàgbà tí a sì mọ̀ sí pásítọ̀, tí a mọ̀ sí overseer tàbí bishop lórí ìjọ kọ̀ọ̀kan. A gbọ́dọ̀ tẹ̀lé àgbékalẹ̀ Bíbélì èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti gbé kalẹ̀. Ohun tí ìjọ Kristi ń tẹ̀lé nìyí.
a fẹ́ dúró lórí ohun tí bíbélì wí, a ò fẹ́ eré kọjá ìfẹ́ Ọlọ́run bó ti wù kó mọ. A fẹ́ sọ̀rọ̀ níbi tí bíbélì bá ti sọ̀rọ̀, a sì fẹ́ dákẹ́ níbi tí bíbélì bá ti dákẹ́. Ní tí ìjọ Kristi dúró fún nìyí. So bí a ti tẹ̀síwájú nínú ìkẹ́kọ̀ọ́ wa, a rí pé ìjọ Kristi wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa ìṣọ̀kan, pé ojúṣe gbogbo àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi pé kí wọ́n jẹ́ ọ̀kan. Nítorí Kristi gbàdúrà nínú ìwé Jòhánù orí 17 John 17, ẹgbọ́n ohun tí Kristi sọ. John 17 nígbà tá kíyèsí láti ẹsẹ̀ 20 sí 21. Ẹgbọ́n àdúrà tí Kristi gbà. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ, ó ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n àwọn tí yóò gbà mí gbọ́ nípa ọ̀rọ̀ wọn, kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí ìwọ Bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, àti àwọn pẹ̀lú kí ó jẹ́ nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Jésù Kristi gbàdúrà fún ìṣọ̀kan àwọn tí yóò gba ẹ̀kọ́ àwọn àpọ́stélì gbọ́. Ìṣọ̀kan yìí náà nìjọ Kristi dúró lé lórí, pé kí gbogbo wọn padà sínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ká padà sínú ìfẹ́ Kristi, ká padà sínú ẹ̀kọ́ tí a ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. So ìjọ Kristi dúró fún ìṣọ̀kan. À ń bẹ gbogbo ènìyàn pé ẹ jẹ́ ká padà sínú Bíbélì, ká sì padà sí ìṣọ̀kan tí Kristi gbé kalẹ̀. Àkíyèsí mìíràn ní tí ìjọ Kristi dúró fún ni pé ìjọ Kristi ó mọ̀ pé a sì ń kẹ́kọ̀ọ́ pé ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí, ẹ̀kọ́ ènìyàn àti ìṣe àwọn ènìyàn òun ló bí. Nítorí pé tó bá pé lórí ẹ̀kọ́ Kristi ni gbogbo á dúró lé lórí, tí a sì kẹ́kọ̀ọ́ lé lórí, kò ní sí ìyapa kankan nínú ìsìn. Ìjọ Kristi ń bẹ Ọlọ́run, a sì ń kẹ́kọ̀ọ́ pé kí gbogbo wọn kúrò nínú ìyapa, kí a sì wá sí ìlànà náà tí Olúwa gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìjọ Kristi sì tún kẹ́kọ̀ọ́ pé ìṣọ̀kan ó ṣe pàtàkì, ó sì ṣeé ṣe fún wa kí gbogbo wa kí a wà ní ìkan náà. Ó ṣeé ṣe fún gbogbo wa kí a wà ní ìkan náà. Ó ṣeé ṣe kí gbogbo wa máa sọ nǹkan náà. Ó ṣeé ṣe fún gbogbo wa láti máa sọ̀rọ̀ nǹkan náà, kó má ṣe sí ìyapa kí ìyapa kan nínú wa. Ìjọ Kristi ń pe gbogbo ènìyàn pé kí a wádìí Bíbélì, kí a padà sínú ẹ̀kọ́ Kristi, kí a padà sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí ìjọ Kristi dúró fún nìyí. Àwọn wo ni ìjọ Kristi? Ìjọ tó ń fẹ́ láti ṣe ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, tí a ò sì fẹ́ yà kúrò nínú ìlànà náà tá a bá lọ́wọ́ Kristi àti lọ́wọ́ àwọn àpọ́sítélì rẹ̀. A ò fẹ́ ṣe ohun tó wù wá, ṣùgbọ́n a fẹ́ ṣe ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ohun tí ìjọ Kristi dúró fún nìyí. A sì ń bẹ gbogbo ènìyàn tó ń gbọ́ wa ní wákàtí pé kí ẹ jọ̀ọ́, kí ẹ padà sínú Bíbélì, ká jọ wádìí Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run, kí a lè dúró lórí ìfẹ́ Ọlọ́run tí a rí nínú Bíbélì. Ohun tí ìjọ Kristi dúró fún nìyí. Ìjọ Kristi sì wà níbi gbogbo. A fẹ́ kí àwọn ènìyàn wa kí wọ́n wádìí ìjọ Kristi, kí wọ́n sì wádìí ohun ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ọlọ́run pè wá nípasẹ̀ ìyìnrere Kristi pé kí a wá sí ọ̀dọ̀ rẹ̀, kí a sì wá sí ìjọ rẹ̀ tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Ẹyọ kan ni. Ìjọ Kristi tún ó ń kẹ́kọ̀ọ́ pé ìjọ kan ni Kristi gbé kalẹ̀. Òun kọ́ ló gbé ní irú ìjọ kalẹ̀, ẹyọ kan ni. Èyí tó sì gbé kalẹ̀ jẹ́ ti Kristi. Àwọn tó sì fẹ́ láti bọlá fún Kristi, tí wọ́n fẹ́ láti bọlá fún ẹnikẹ́ni, gbọ́dọ̀ wá ìjọ náà. Torí Bíbélì sọ fún wa pé tóró ni ọ̀nà náà tó lọ sí ìyà ẹ̀nípẹ̀kun. Gbòòrò ni ọ̀nà náà tó lọ sí ìyà ẹ̀nípẹ̀kun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló sì ń rí ọ̀nà gbòòrò yìí. Ìjọ Kristi ń pe gbogbo ènìyàn pé kí a wá sí ọ̀nà tó róònì tí a ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò kọ́ wa mọ̀ ṣe, yóò sì mú wa dúró nínú ọ̀rọ̀ àti ìfẹ́ rẹ̀, yóò sì kọ́ wa ní ohun tí ń ṣe tirẹ̀. Ìjọ Kristi, tí ìjọ Kristi dúró fún nìyí. Ìjọ tó ṣe tán láti padà sí ọ̀rọ̀ Ọlọ́run, ìjọ tó ṣe tán láti jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ìjọ tó ṣe tán láti jẹ́ kí Bíbélì darí nínú gbogbo, ìjọ tó ṣe tán láti jẹ́ kí Bíbélì darí nínú ètò ìgbàlà, ìjọ tó ṣe tán láti jẹ́ kí Bíbélì darí nínú ètò ìjọsìn, ìjọ tó ṣe tán láti jẹ́ kí Bíbélì darí nínú ètò ìdarí ìjọ, ìjọ tó ṣe tán láti jẹ́ kí ẹ̀kọ́ Kristi kó mú wa ṣe ọ̀kan, ìjọ tó ṣe tán láti dó lórí ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Ìjọ Kristi ni. Ìjọ yìí sì ni Ọlọ́run pè gbogbo ènìyàn ní gbogbo àgbáyé sí,
pé kí a máa sìn Ọlọ́run lẹ́mìí àti lótìtọ́. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Olúwa yóò kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀, yóò sì kọ́ wa mọ̀ ọ́ ṣe, yóò sì fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó ní ìtumọ̀ ààyè nínú wa táwọn máa fi dúró nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ wádìí ìjọ Kristi ní agbègbè yín, kí ẹ sì wádìí Bíbélì, torí pé ohun tí Bíbélì fẹ́ kí a ṣe nìyí. Ó ní ká máa wádìí ohun gbogbo ká sì dé tí ń ṣe òtítọ́ mú. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Olúwa yóò sì kọ́ wa mọ̀ ṣe. Títí tá a tún fi pàdé ní ìgbà mìíràn, à ń bẹ Ọlọ́run pé kí àlàáfíà àti wà láàyè rẹ̀ èyí tó dájú tó sì péye kó jẹ́ ìpín yín, kó jẹ́ ìpín àwa náà, kó sì jẹ́ kí ìbùkún rẹ̀ kó máa bá wa gbé títí ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.